Ẹ káàárọ̀, ẹ káàbọ̀. Today's topic is action sentences in Yorùbá. Mo fẹ́ jẹun, mo ti yó. Kí ni o fẹ́? Kí nìdí? Kí ni màá jẹ? Mo ti ṣetán, mi ò tíì ṣetán. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ kọ́, rárá. Ọ̀rẹ́ mi ń bọ̀, òun Afikat ń bọ̀. Ta ni yẹn? Èmi ni, èmi Tafi ni. Ta ló ń sọ̀rọ̀? Èmi Hassan ni. Tan iná, ṣí omi. Fún mi ní pen, gba pen. Lọ sínú yàrá, mo ti gbọ́. Èló ni Coke? Fún mi ní ice cream. Jókòó dáadáa, ọmọ dáadáa. Dúró ná. Ó tó. Kò yé mi. Ó yé mi. Ta ló nù ẹ́? Lọ́sì ló nà mí. Bo imú ẹ. Bo ẹnu ẹ. Mò ń gbé ní Amẹ́ríkà. Mò ń gbé ní Law Street. Dìde nílẹ̀. Jí, má sùn. Lọ múra. Mo ti múra tán. Lọ wọ bàtà ẹ. Mo ti wọ bàtà mi. Ibo ni kí n fi sí? Fi sí orí tébù. Fi sínú mọ́tò. A ti ṣetán. Ó dàárọ̀.